ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì olókùnkàn láyé kó tẹ́ mu sí ẹni rere ìyá àwọn ọmọ rere ayé ẹni rere àti ọ̀rẹ́ ìyẹn rere lórí ètò Kò Sí Mi Léde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, gbé yín ga, fi ìyìn àti ọlá forúkọ yín, gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láyé, a dúpẹ́ fún àánú tẹ́ fi mú wa wà láyé, mú wa wà láàyè tó dára. A dúpẹ́ nítorí pé ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lẹ́ni tó bá gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsí jáde, ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí àánú ọjọ́ ìdájọ́. Tó tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Lórí ètò Kò Sí Mi Léde, kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò Kò Sí Mi Léde sọ wípé ìdè ìletò, ìdè ìletò. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Ìwé Lúùkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Ìwé Lúùkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ọgbọ̀n títí dé ìkejìlélọ́gbọ̀n. Ó kà báyìí pé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín. Nígbà tí ẹ̀yin bá wọ̀ ọ́ lọ, ẹ yóò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so, tí ẹnikẹ́ni kò tíì gùn rí. Ẹ tú u kí ẹ sì fà á wá. Bí ẹnikẹ́ni bá bi yín pé èéṣe tí ẹ̀yin fi tú u, kí ẹ̀yin kí ó wí báyìí pé Olúwa ní fi ṣe. Olúwa ní fi ṣe. Kí ni mo sọ pé a fẹ́ gbéyàwó lénìí? Ohun tí mo sọ pé a fẹ́ gbéyàwó lénìí sọ pé ìdè ìletò, ìdè ìletò. Níbi bíbélì tí a kà yẹn nínú ìwé Lúùkù yẹn, ó sọ pé Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó ní kí wọ́n lọ sí ìletò, kí wọ́n lọ sí ìletò, pé tí wọ́n bá dé ìletò wọn á rí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n so, pé tí wọ́n bá ti débi tí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wà o, kí wọ́n tú kẹ́tẹ́kẹ́tẹ́. Ó sì sọ fún wọn pé àyíbá mọ̀ o, tí ẹ bá ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ yìí o, ẹnìkan lè wá bá yín o, àwọn kan lè wá yọjú sí yín o, pé kí ló ṣẹlẹ̀, ṣáyìn lẹ gbé síbẹ̀ ni, kí ló dé tẹ̀ ń tú, kí ló dé tẹ̀ ń mú lọ, ṣáyìn lẹ ní ni. Ẹ̀yẹ sá sọ fún irú ẹni bẹ́ẹ̀ pé Olúwa ní fi ṣe. Kẹ́tẹ́kẹ́tẹ́ rèé o ní ìletò. Kẹ́tẹ́kẹ́tẹ́ tí a fi sí ìletò yìí ó wúlò nígboro. Kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ni Jésù Kristi gùn o, tó jẹ́ wípé àwọn èèyàn ń táṣọ sílẹ̀, wọ́n ń fi màrìwò sílẹ̀, àwọn ènìyàn ń kọ́nà kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó gbé Jésù Kristi tó gbé lọ sí ìgboro. Ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ leléyìí ní ìletò. Kí ni kẹ́tẹ́kẹ́tẹ́ ń ṣe ní ìletò? Kẹ́tẹ́kẹ́tẹ́ tí à ń wá ní ìlú, kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó wúlò ní ìlú, kẹ́tẹ́kẹ́tẹ́ tó níṣẹ́ tó yẹ kó ṣe ní ìlú, ṣùgbọ́n ó wà ní ìletò. Ìwọ àti èmi náà, jẹ́ kí a wò wò. Ayé ọ̀pọ̀lọpọ̀ wà ní ìletò. Jẹ́ ká wò físíkálì. Ó jẹ́ kí n rántí ìgbà tí mo wà ní kékeré. Ó ní àbúrò bàbá mi kan tó wá gbé pẹ̀lú wa. Ó wá láti ìletò, ó wá sí ìlú. Ó wá gbé pẹ̀lú wa. Ó kọ́ṣẹ́. Nígbà tó kọ́ṣẹ́ tán, tó yẹ kó establish ara ẹ̀ sí ìlú, wọ́n fẹ́ establish ẹ̀ sí ìlú, ṣùgbọ́n nítorí ogun ìletò tó jà á, ó ní rárá o, òun ò lè dúró o, òun padà lọ sábúlé, òun padà lọ sí ìletò. Kí ló fẹ́ lọ ṣe ń letò? Fún àpẹẹrẹ, ká ní pé èèyàn kan ó ṣe computer science, ó ní ìmọ̀ nípa kọ̀ǹpútà. Ẹ jọ̀ọ́, ìletò ló ti wá, Ọlọ́run ti ràn lọ́wọ́, ó ti kọ́ nípa kọ̀ǹpútà ní ìgboro, ó wá fẹ́ lọ sí ìletò láti lọ ṣe kí ni? Kò síṣẹ́ ní ìletò mọ́. Ọlọ́run ti gbé ẹ kúrò ní ìletò, ó ti gbé ẹ sí ìgboro. Ìgboro ló yẹ kó dúró sí, kó dẹ̀ máa ṣiṣẹ́ ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n irọ́ o, àwọn tí ogun ìletò ń jà wọ́n sọ wípé àwọn ò lè dúró, àwọn fẹ́ padà lọ sábúlé, wọ́n á padà lọ sí ìletò, ibi tá ti lọ máa ká ọsàn, tá ti lọ máa ká àgbálùmọ́, títà lọ máa ti máa jẹ wọ́n. Ó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ nítorí ogun ìletò. Ó jẹ́ kí n tún rántí ìgbà tẹ́mi wá s'Èkó. Èmi náà fi ìletò sílẹ̀ ni mo ní Èkó yá, mo lọ s'Èkó. Ńgbà mo d'Èkó, Ọlọ́run ràn mí lọ́wọ́. Dádì mi kọ lẹ́tà sí mi pé kí ló fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́. Mo ní ẹ ṣáà fi mí lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wá s'Èkó ńgbà yẹn, mo sì ń jèrè ẹ̀ títí di èní eléyìí yìí. Nítorí mi ìfẹ́ kógun ìletò kó borí mi. Ibi táwọn òbí mi parí ẹ̀ sí, èmi ò fẹ́ parí tèmi náà síbẹ̀. Èmi náà fẹ́ wà expose. Ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló pé o, ṣùgbọ́n ènìyàn nílò láti struggle kó kúrò ní ìletò. Nígbà tí ọ̀rọ̀ tí mo fẹ́nu dé lẹ́ẹ̀kan yẹn, nígbà tí mo wá d'Èkó, sìstá mi tí mò ń gbé lọ́dọ̀ wọn, sìstá mi kí wọ́n mú ọmọ kan wá láti abúlé. Nígbà tí ìyá sìstá mi ṣe ìyàwó ní ìletò, wọ́n mú ọmọ yẹn wá sí Èkó. Nígbà tí wọ́n wá mú dé Èkó,
ọmọ yẹn ló ṣọmọ ìyàwó fún wọn Bọ́sẹ̀ lórúkọ ọmọ yìí nígbà tí Bọ́sẹ̀ kọ́kọ́ dẹ́kọ̀ọ́ Bọ́sẹ̀ á ní mo dáràn o mímọ̀ ti jẹyàn ẹ̀bà sá ná mi fún mi o ẹ̀bà ní o ẹ̀bà tó bẹ̀ẹ́ lánàá mi fún mi méjì jẹyàn o ogun Ileto ni ó ní ìmú mi padà relé o mo mi padà relé o méjì jẹyàn ẹ̀bà sá ṣùgbọ́n Bọ́sẹ̀ náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà yẹn pé wọn ò dá padà sí Ileto ní ìbá parí ayé ẹ̀ sí Bọ́sẹ̀ ti dára ẹ̀kọ́ ń sìn tó jẹ́ pé òun náà ti di Lagosians nítorí kò padà lọ sí Ileto. Ìwọ àtèmi náà kí là ń ṣe ní Ileto? Ní ti ara ni mò ń sọ yẹn, ní ti ẹ̀mí ẹlòmíràn wà ní ìlú òyìnbó tó jẹ́ pé Ileto ló wà torí nígbà tó bá lálàá abára rẹ̀ ní Ileto school uniform tó wọ̀ ní primary school abá lọ́rùn ara ẹ̀ àti ẹ̀bára ẹ̀ ní primary school class a sì jókòó ní kíláàsì ń bẹ̀ yẹn ó túmọ̀ sí wípé ayé rẹ ò tí ì kúrò ní Ileto ayé ẹ sì wà ń bẹ̀ ìmí alálàá abẹ́ igi ọdán abẹ́ igi ọsàn tó ti máa ń pa àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ ibi tó ti máa ń ṣeré òṣùpá lálálẹ́ ẹ bá mi gbọ́dọ̀ yí gbẹ gbangbala jùgbú ìjùgbú gbangbala ẹni tí ò bá gbọ́ngbẹ gbangbala jùgbú ìjùgbú gbangbala orí ẹja lẹ́ẹ̀jẹ gbangbala jùgbú ìjùgbú ó yá ìrù ẹja lẹ́ẹ̀jẹ gbangbala ìjùgbú orin tá a máa ń kọ́ ń gbà yẹn nìyẹn tó bá ti ṣeré òṣùpá lálẹ́ tàbí tó bá sọ pé ǹjẹ́ o bú mọ́ mo bú mọ́ kí ní jẹ́ mọ́ ìmọ̀ládé kí ní jáde adésípò kí ní jẹ́ ipò ṣẹ́rẹ́ kí ní jẹ́ ṣẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ ẹlòmíà sì lálá tóun náà sì máa bára ẹ̀ láàrin àwọn kan tí wọ́n á jọ máa kọrin eré tó ti ṣe some years ago a tún sì máa ṣe lójú àlá yẹn ó túmọ̀ sí pé irú ayé ẹni yẹn sì wà ní Ileto bí a ṣe de kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn mọ́ Ileto ní ayé ẹni yẹn wà ní Ileto àìmọye àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n wà ní ibi gíga ṣùgbọ́n ayé wọn wà ní Ileto nítorí pé ayé wọn wà ní Ileto gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe kò yọrí sí dáradára nítorí ibi tí ayé wọn wà Ileto ni ẹni tó wáyé ẹ bá wà ní Ileto kò lè rí ohun ìgboro lò bí kẹ́mi mo ti sọ lẹ́ẹ̀kan ẹni tó yẹ wà ní Ileto kò sí bó ṣe lè ṣe gbogbo nǹkan tó bá máa ṣe bí Ileto ló máa bọ́ sí kódà èrè tó máa jẹ èrè Ileto ni a sì lè fi èrè Ileto wé ohun tó máa jẹ nígboro fún àpẹẹrẹ ẹ jẹ́ kí n tún mú lọ sí ọ̀nà mìíràn ẹni tó bá wà ní Ileto lóòótọ́ ìgbà àwọn kan nínú wọn máa ń lówó ṣùgbọ́n tán bá lówó táwọn tó bá wà ní Ileto tán bá lówó tán bá ra aṣọ jẹ́ kí wọ́n ra aṣọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ jẹ́ ká sọ pé wọ́n ra aṣọ 50,000 by the time tó bá ra aṣọ 50,000 yẹn tó bá wá rán àwọn rán style tí aṣọ yẹn ò bá fún wọn á tóbi jù nítorí Ileto náà wà wọn ní olójú kan ló máa ń jọba nílùú afọ́jú any style tó bá ṣàtìrí náà máa rán máa gbé sọ́rùn ìwọ tó wá láti ìgboro ló máa mọ̀ pé aṣọ yìí dẹ̀ wà costly o ṣùgbọ́n ìwọ tó wá láti ìgboro tó rọra mú aṣọ bó ṣe àǹkárá lórí tó rọra fi gbé style wọ́n tún máa wò lára ẹ pé aṣọ yìí máa fáyìn o nítorí pé ìgboro nìwọ ti wá ìwọ kì í ṣe ará Ileto tí ilé ara nìyẹn ni mo fi wé bẹ́ẹ̀ lórí nínú ẹ̀mí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ogun wo ló fẹ́ dá mi dúró sí Ileto ogun tó parí àwọn òbí mi sí Ileto tó tún sọ pé òun fẹ́ parí mi sí Ileto Olúwa gbà mí já mi gbà lọ́wọ́ ogun náà Olúwa já mi gbà lọ́wọ́ ogun náà Olúwa já mi gbà lọ́wọ́ ogun náà Olúwa já mi gbà lọ́wọ́ ogun tó fẹ́ parí mi sí Ileto já mi gbà Olúwa já mi gbà ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ogun tó fẹ́ parí mi sí Ileto já mi gbà Jésù já mi gbà Jésù já mi gbà Olúwa já mi gbà ẹ̀mí mímọ́ já mi gbà Jésù Olúwa wa àmín ọ̀nà mìíràn tí ẹlòmíràn fi lè wà ní Ileto ni pé omi tá a fi wẹ lòmíì kàǹkàn tí a fi wẹ lòmíì olóbi ẹlòmíì pàápàá ó sì wà ní Ileto olórí ẹbí náà lọ gbólóbi fún pé kó sin olóbi olórí ẹbí ò sì sin olóbi ó gbé sínú ìkòkò ní Ileto ń bẹ ògo ẹni yẹn wà ní Ileto tó ń ráre gbogbo nǹkan tó yẹ kó fi jẹ́ èèyàn wọ́n ti gbé pamọ́ sí Ileto àjà sọ fún Ọlọ́run pé bàbá mi Olúwa o kí ni ohun àmúyẹ mi tó yẹ kí n fi jẹ́ ènìyàn tá a ti gbé pamọ́ sí Ileto iná àti àrá ó yá ibikíbi tí wọ́n lè gbé sí iná wá jáde àrá wá jáde iná wá jáde àrá wá jáde iná wá
jáde ní ìletò, àrá wa jáde ní ìletò, ògo mi tí a gbé pamọ́ sí ìletò, iná gbà fún mi, àrá gbà fún mi, iná gbà fún mi, àrá gbà fún mi, iná gbà fún mi, ògo ọmọ mi, ògo ọkọ mi, ògo mi tí a gbé pamọ́ sí ìletò, iná gbé jáde, àrá gbé jáde, Jésù Olúwa wa, àmín. Ọ̀pọ̀ nínú wa ká tó gba Jésù ló jẹ́ pé ó ní òrìṣà táwọn ìdílé wa ń bọ. Níbi òrìṣà yẹn àìmọye orúkọ àwọn tí wọ́n ti fi síbẹ̀ nídìí òrìṣà pé alágbájá wà bí báyìí o, ìwọ òrìṣà yìí máa bá wa tọ́ o, ìwọ òrìṣà yìí máa bá a dáàbò bò o. Wọ́n láwọn pa ajá, wọ́n pa oríṣiríṣi sí ìdí òrìṣà, wọ́n máa dárúkọ ẹ síbẹ̀. Already orúkọ ẹ ti wà nídìí òrìṣà, ó ti wà ní ìletò. Sọ pé Olúwa o, orúkọ mi tí a ti gbé sí ìdí ìletò nídìí òrìṣà, Olúwa bá mi finá gbé jáde, finá gbé jáde, finá gbé jáde. Orúkọ mi, orúkọ ọmọ mi, orúkọ ọkọ mi ní ìletò tó jẹ́ kí ògo mi kó máa ráre, Olúwa finá gbé jáde, 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 fàrá gbé jáde, finá gbé jáde, fàrá gbé jáde, finá gbé jáde, fàrá gbé jáde, finá gbé jáde. Jésù Olúwa wa, àmín. Àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà yẹn dáadáa. Ọlọ́run á ràn wá lọ́wọ́, á gbé orúkọ wa jáde kúrò ní ìletò. Àwa náà á di olókìkí, á di ológo àgbáyé. Jésù Olúwa wa, àmín. Olúbùkọ́lá aya kó tẹ̀mọ̀ sí ìyẹn rere, ìyá àwọn ọmọ rere, aya ẹ̀yìn rere àti ọ̀rẹ́ ẹ̀yìn rere lórí ètò Kò Sí Mìmí lẹ́nìí nìyẹn. Nígbà tí a tún máa pàdé wa bí oyin, ẹ sì ní wọ́wọ́ tì. Ó dàbọ̀.